Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. ولا مضل ولا مضل سواك يا مشرفة ربي سواك يا مولاي لبى ولا مضل ولا مضل سواك يا àwọn àfáà wọ́n bẹ lọ́yọ̀ọ́ tí wọ́n máa kéwú tí wọ́n yan ń tiri lọ́dọ̀ wọn la wá wà ní mọ́níyà. ولا مضل ولا مضل سواك يا PA Mujiriba má jẹ́ ń bú ọ lẹ́yìn èyí tó wá mọ́tò wá mi mọ̀ máa lọ ná ó tún padà wá àmọ́ nísìnyí kọ́. ولا مضل àjò kọ́ kárí nísinsìnyí o. ولا مضل سواك يا àbáyé gbà mí súnmọ́ wọn gbà tiẹ̀. ولا تضل súnmọ́ wọn. ولا مضل سواك يا ẹni àkọ́kọ́ fẹ́ mi lówó nìyí ìní tí ì sọ àfa wa awọl ìní ilé ọ̀kan yìí ìní àkọ́kọ́ mú èmi lówó iye tó bù mí ní ìní sọ kọ́lá bàbá wa mọ́ lórí ìní sọ fún yín. ولا مضل ولا مضل سواك يا ìkànnì àwọn àfa àbúrò wa bẹ̀rẹ̀ wá sí ani wà awọlù awọlù náà ni. هو أول هو آخر bẹ́ẹ̀ ti dákẹ́jẹ́ yìí bàbá ni eke fatia ìtí kálukú bá dà lára yẹn sí ọlọ́run ó ti ṣe fún yín. هو أول هو آخر هو صائر هو باطن ليس العيون تراه. هو باطن ليس العيون تراه. Afa Muhammad Awal ọ̀rọ̀ parí jòkó dáadáa mo fàáfà rẹ bẹ̀ ọ́. هو أول ọlọ́run òun là kọ́kọ́. هو أول هو أول Ṣèyí Mákindé òun ká kọ́kọ́ gómìnà. Ọlọ́run ti ń jẹ́ ọlọ́run bọ̀. Òun ẹlẹ́pẹ̀ tó ọmọ yìí. هو أول Ọba Ọ̀yọ́ Aláàfin Ọ̀yọ́ nǹkan kọ̀ọ̀kọ́ àwọn kan ti ń jẹ bọ̀ Ọlọ́run sì ti ń jẹ́ tiẹ̀ bọ̀ àkọ́kọ́ jẹ. هو أول Gbogbo àwọn tó ga ní kò tẹ́ ẹ máa ń kà àwọn ká kọ̀ọ̀kọ́. هو أول Àbá àwọn ẹni tẹ́ ń bá jókòó ni òun là kọ́kọ́ ọ̀sá kọ́kọ́ tiwa ìmáàmù àkọ́kọ́ ìmáàmù ẹlẹ́ẹ̀kejì kó lè dùn láàbí ń kà wọ́n ebi kú kílẹ̀ àwọn náà ni. هو أول Sori tó bá ń ṣe báyìí pẹ̀lú ṣáda wà á wà lóhùn ọgbẹ́ tí ń sọ fún ọ ti pẹ́ òun jókòó tó fún kan ní ṣáda. هو أول Wọ́n kẹ̀ máa fà yẹn ni ẹ̀yin máa wò wọ́n èyí jẹ́ bàtí fún kan ṣídà ní wọn nísìn ẹ̀rì tí ó jò lòun náà bá ní Abrahamanu òkè òun gángan náà nù òun ní ẹkún lẹ́ńbílóòbù. هو أول Ọlọ́run lọ́ba àkọ́kọ́ ọlọ́run ló ní nǹkan ẹ̀ gbogbo àkọ́kọ́ láyé ikú kìí àwọn
àkọ́kọ́ tó lọ́wọ́ kẹ́kọ̀ọ́ ní ṣe èmi nìyálé o wà láàyè mi lọ́kọ́kọ́ fẹ́ pẹ̀lẹ́ ọ̀lọ́ náà ni. Huwa awwalun. Inú rẹ ní èmi Mágàjí èmi làkọ́kọ́ kẹ́ tó máa dá sọ́rọ̀ èmi ní kò dá sí jọ́kàn bọ̀ wọ́n dá sí òní síbẹ̀. Huwa awwalun. Èmi làkọ́kọ́ wá sí ládùúgbò wa nínú mọ́sálá ẹ̀wọ̀ ẹ̀rọ sọmọ níwọ̀n ẹ lọ ẹlòmíì ọ̀bọ̀ bẹ̀. Huwa awwalun. Mo fá sí ìrùkọ́ òtó mi ládùúgbò ní. Ìtì bá tó ọ̀kẹ́ni yóò wùjọ́ tó àgbà ẹ̀. Àmàkàtì wà nínú ayé nísì. Kọ́dà tó tún ó fi kú. Bí táwọn tó mọ̀ kéwúdé. Ọ̀rọ̀ ọ̀ra ni pẹ̀lú tọ́lọ̀ ń bá fún ọ. Ọmọ àwọn ará ẹ̀ pẹ̀lú tọ́lọ̀ ń bá bọ̀ ni. Ọ̀rọ̀ lémi Ọlọ́run làkọ́kọ́ ìwọ kákọ́kọ́. Huwa awwalun. Huwa awwalun. Huwa akhirun. Huwa zahirun. Huwa batinun. Huwa awwalun. Huwa akhirun. Huwa zahirun. Huwa batinun. Laysa al-uyunu tarahu. Huwa batinun. Laysa al-uyunu tarahu. Afa awwal limaniya. Bọ́lá mo ti ṣe ni. Lọ́yọ̀ ni tọ́ afa awwal lọ́yọ̀. Àbámá wa Abdulrasheed rí àlejò tó bá wọlé tó ní sàárè aláró ni kò sì bá wa gbélé sàárè bàbá oko ni ibẹ̀ ká júwù sí wù ẹ fura sí ọlọ́wọ́ kan nílé nù. Huwa akhirun. Bàbá wa Ọmọlólú ó kéré sí kí n dárúkọ yẹn bàbá wa Ọbalólú mo kéré sí kí n pe ó kọ́ ọ́n báwọn àmọ́ tíkìrìlẹ̀ awliya yunzilu rahma bẹ́ẹ̀ bá ń dá ọkọ̀ ọdún àwọn bàbá wọ̀nyí yunzilu rahma òjò ìkẹ́ ọlọ́run ó sì máa sọ̀lẹ̀ alẹ́ rí gbogbo ọ̀tá bá tẹ́ ń dákọ̀ bàbá wa Ọbalólú ọlọ́run ó sì máa sọ̀lẹ̀ alẹ́ pèsè wù wọn dáadáa fi ẹlẹ́kẹ̀ẹ́ta fi káwọn ti bẹ́ẹ̀ ń ta ọkọ̀ ọlọ́wọ́ jàre yìí pẹ́ bàbá wa inú wọn dùn pé èmi náà nígbà lè kìí àmà ń wórí nǹkan náà wọ́ sí ebe èèyàn náà arúgbá ẹnìkan ló bí iná arúgbá ẹnìkan ló bí iná ẹni tí ń pín ẹran ògún ebe nìkan ló bí ẹni wọn pàjá tó wọn ní ìyá akẹni ní ẹgbẹ́ òun ó lé kalẹ̀ ibẹ̀ nìkan ló bí mùsírìbà Ọlọ́run wá fi ọta bàbá wa Ọbalólú lọrẹ ọwọ ayànà tí ò da wúyẹ èèyàn tí wọn nìkan ń dáàjẹ ẹ pẹ wúyà yìí ẹ wọ èèyàn tí mùsírìbà ń dáàjẹ. Ọtúbọ̀ tó tún yí báwọn wọn ni wọn rà pa àná Ọlọ́run ti parí ọ̀rọ̀ rẹ̀ mùsírìbà. Ìtò ìṣèwò náà ni ọmọ ṣèwò ní sàárà bó ti ṣèwò tó kù fọ́nù. Gbogbo ẹ̀yin àfa jàǹkàjàǹkà tẹ̀bẹ̀lì. Tẹ̀bá ni máa dá ọkọ̀ yín ilé ó sì sùn. Yìí sì tún lọ gbọ́dá ti wá. Èyí tún lọ àkóbọ̀. Ọ̀gá kọ́sítọ́ọ̀mù kan ní sinmi rẹ̀ ìyàwó olóhùn sáfẹ́ kí n ṣe wá sí ó sì ṣẹ́jú mẹ́wàá. A ti wá kọ́kọ́ lọ bẹ̀ pé ìyá yìí la ti fẹ́ pẹ́. Abáyé pé wọ́n ṣẹ̀ṣẹ̀ wọlé dé wọ́n ṣẹ̀ṣẹ̀ kó oúnjẹ dé mo ní ọ̀gá ẹ̀dẹ́kun yọ̀ọ̀dá mi ibi tí mo ní tẹ̀tẹ̀lẹ̀ kí ẹ máa lọ bẹ̀. Bí bá kò lọ́dọ̀ ẹ̀ ìyá yóò ti wá sùn dáadáa á rí yín fámọ́lẹ̀ ń gbà wọ́n á mọ̀ ọ́. Àwọn bẹ̀rẹ̀ lọ́dọ̀ mùsírìbà ní mọ̀lárèrè mọ̀nìyà ẹ̀rí ìwú ẹ̀yìn nípa pé èèyàn àṣìtúbà àwọn kan ta táwọn ìṣe mọ̀ bẹ́ẹ̀ ṣe pọ́n bẹ́lẹ́ lọ́nà lọ́mọ ìyá yín náà làwọn náà ti wá tó mùsírìbà àní táwọn ìfọ̀tayọ kásàdúrà ẹ̀rí tẹ́ ń bá ṣe báyìí
àfi ká dùn kọ́lọ́ mọ́ fi kútọ́ yàwó pa. Amina. Ìkútọ́ yàwó ọlọ́mọ fi pa mùsùlùmí náà. Amina. Bọ́lọ̀ bá nínú àwọn mùsùlùmí báyìí ní kankan bá lọ sí yé ẹ wo yẹ̀yẹ̀ tí kò sí. Àmín àmín àmín. Àwọn ìyá ni wọ́n ń ṣàdúrà wọ́n ní kankan kò sí ní sẹ̀mí rẹ̀. Amina. Ẹ lápẹ̀ ṣe ámì kí yà yóò mì. Amina. Ọ̀parí. Afa awọ̀lì ọ̀rọ̀ wa ò ní pọ̀ àwọn àfáàní lẹ́yìn mi kéèyàn ọba ńláyà kò ní lè kéwú ní ìwà àwọn àfáà lẹ́yìn mi. Ẹ bá wọ́wọ́ tó báyìí àfá ẹ bá tó wọ́ sí báyìí ọba lórí wá gbogbo wọn tẹ́ ń wo ìbá ọba lórí gbogbo wọn yìí. Èyí tẹ̀ wá bí bàbá àdúrà tí wọ́n ṣe tọ́lọ́mù ìgbàdúrà wọn káàbà ṣe wá kún ọ̀dọ̀ tí inú ilé tí wọ́n báyìí ní ìsìnbẹ́kẹ́ gbọ́n tí wọ́n wù kọ́ra yìí ní fílàfíkà sí bàbá irú àdúrà ìfẹ́ káwọn èèyàn gbọ́ irú àdúrà wọn lè ṣe ká ẹ̀ mọ́tẹ́lì. Bàbá Balolu ní èmi kọ́ bàbá Lágbàjì lọ́bọ̀lọ́hùn sọ̀rọ̀ yìí sì máa ń tó wí. Bàbá Lágbàjì yìí náà lọ́dọ̀ wa náà ní ma. Ọlọ́wà dúpẹ́. Alhamdulillah. Ó ti yé mi bàbá wa Yusuf Abubakar lọ́dọ̀ wa nù. Allahu Akbar. Bàbá ọlọ́wùn ní jẹ́ mọ́sàárì mùsùlùmí. Amina. Ní mọ́sàárì gbogbo àwọn yìí. Amina. Èmi tí yín lọ wà á gùn pẹ̀lú àlàáfíà ni èmi àlàáfíà yín wà á gùn jẹ̀mí yín lọ. Àmín. Gbogbo ọmọ wa ṣe ràn yín níjọ́ náà báyìí. Àmọ́ tó sí àlọ́run wa ní ẹ̀ tó lọ gba 12 dọ́sìn sí wá láti máa ṣe nu. Wá ṣe ọmọ akọlura wọn. Wọn láàfáà lé apáńpá ní òsè lọ́la. Àfáà lé kéé ní òsè lọ́la. Ọba àdójújọ́ mẹ́jọ wọn ni Buhari Musa ní ó parí ẹ̀. Wallahi bọ́lọ̀ mo ti ṣe nu bàbá. Amina. Insha Allah. Àmín. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. A'udhu billahi minash shaitanir rajim. Ẹ dákun ẹ bá parí ẹ̀. Bismillahir rahmanir rahim. Idha zulzilatil aridu zilzalaha. Idha zulzilatil ardu zilzalaha. Bàbá Balolu ẹ wò tá a ké lọ́dọ̀ yìí. Ọlọ́run nígbà tí bá sọ fún ilẹ̀ tẹ wà lórí ẹ̀ tẹ ju pé ọwọ́ sàlẹ̀ lórí ilẹ̀ tẹ ṣe báyìí ẹ túlẹ̀ lórí ilẹ̀ tẹ ṣe tó wù yín lórí ẹ̀ ilẹ̀ tẹ kàn bọ́ sábẹ́ kí bẹ̀rù tẹ sì yàgbẹ́ sí ẹ̀rín gan wọn láti ẹ̀ tó sun sínú ọ̀sán wọn ní kí ló ṣe àsáàdì ẹ̀nìkan bá àti gbówó àyínà làbá sàrí ìyẹn. Idha zulzilatil ardu zilzalaha. Ẹni òmùmùkùmù ògógóró sàárì àtògógóró sínú àtàjámu ọ̀pá gbogbo ẹ̀pọ̀ oníkìlẹ̀ tó ṣu eléyìí náà máa mú ha ẹ̀. Ìkọ́lé lógìgì bí ti ń pọ̀ ẹ̀jẹ̀ ní ń pọ̀ omi funfun ọba darí ẹ̀ sílẹ̀ èé ṣe tó kó nu kọ́ọ̀bù kan kó gbé pamọ́ ó sì á ti gbélé lè lọ́dà sí ilẹ̀ ẹlẹ́yìn ọlọ́wọ́ abẹ́ sọ̀rọ̀ ẹ̀ fún wa yìí. Idha zulzilatil ardu zilzalaha. Ẹ̀yọ́ máa yá wa olólùfẹ́ wa tó ṣe pé ẹ fẹ́ràn àjàmù púpọ̀ ẹ fẹ́ràn ògógóró púpọ̀ ẹ fẹ́ràn aláòdù púpọ̀ ẹ fẹ́ràn amólè púpọ̀ ẹ jáwọ́ nù rẹ̀rẹ̀ náà gbogbo ilẹ̀ ń lò pọ̀ ọ̀dọ̀ wọ̀nyí o. Ìyẹn kó ẹ̀kọ́ ọwọ́ amúrẹ̀bẹ̀ náà bíi mẹ́fà lọ́dà sí ẹ̀kọ́ wa gírin wa à ń gbé wò ní àná oníṣúgà ni ṣúgà ni mẹ́bàá mú ẹmú ẹ̀mẹ́ bàbá tọ́ wọ́n lọ́wọ́ níjẹ sàbákò ìbí tó ní ṣúgà ń gírin yìí nínú ayé kẹ̀yìn náà sí. Idha zulzilatil ardu zilzalaha. Àbá
aláyé gbà mí nígbà èmi ọlọ́run bá sọ fún ilẹ̀ pé àsìkò náà tó ìfẹ̀káyé ọjáyé mọ́ gbogbo mímí lọ òkè mímí lọ lẹ̀ wọ́n fẹ́ kọ́ dá ìdá ìwọlẹ̀ ọ̀ya mi tẹ́ bó ti ló sagili àṣẹ ọlọ́run ní retí ìjọ tí bàbá mi wọ̀ ẹ̀yin àtẹ̀mí níbo agbárí wa nìkan ní òkú mi wọ́n bá ṣe aṣíjú òṣèlú ayé. إذا زلزلت الأرض زلزالها. wọ́n wá sọ fúnlẹ̀ ìwọlẹ̀ mímì tí mo ní oṣù pamọ́ sọ́dọ̀ òní ni mo fẹ́ lò ọ̀yá mi kì í rí ní ilẹ̀ ọba mi gbogbo ayé ilẹ̀ omi bọ́bá wa mi kí ni ó ṣẹlẹ̀. وأخرجت الأرض أثقالها. Ìlọrin mà dá o bá a ti ń kí ẹ̀wọ̀n náà wọ́n bá wa kí gbogbo èyí ń pa yín ní. وأخرجت الأرض أثقالها. Mújírìbà bẹ́ẹ̀ bá ní omi tó bá wá mi tán وأخرجت الأرض وأخرجت الأرض أثقالها. pẹ̀ẹ́ tilẹ̀ bá mi yọ fọ́ bílẹ̀ bá fọ́ gbogbo ẹrù tí ń bẹ nínú ẹ̀ àfikọ́ làá gbogbo tó wúwo tó dì sínú ni bẹ́ẹ̀ mọ̀ ti jáde olówó tó bẹ̀ nínú lẹ́ẹ̀lẹ́ ìta وأخرجت الأرض أثقالها. àwọn tí ń bọ̀ tilẹ̀ ẹ̀rọ ìgbà ayé ń jáyé tí wọ́n bọ̀ tilẹ̀ ẹ̀rọ tó ti hó tí wọ́n tó ń kéde wọn lórí pé yé olóṣì ní ẹ̀yà fún wa. a sì mú gbogbo wọn jáde alọ́pàárí ọ̀yá. وأخرجت الأرض أثقالها. àwọn àbá wa ibi àtẹ̀wọ̀n sí ilẹ̀ alọ́yá. وأخرجت الأرض أثقالها. àwọn ìyá súnà yóò ti mú ṣírí báyìí ọlọ́run tiẹ̀ bá wọ̀ sí láti wọ́n fẹ́ẹ́ lè pe láti mú ní àníwọ̀ ti bẹ̀rẹ̀ jẹ́ sí ọlọ́run tiẹ̀ ẹlòmíì dàgbà tako tó bẹ̀rẹ̀ jẹ́ sí ọlọ́run gbogbo bìkan ó ti ná géètì ọ̀nà kókó ọ̀nà gbogbo ẹ̀ lọ́nà kú kó tó wá bẹ̀rẹ̀ tọ́lọ́run ìwọ gbé láti ilẹ̀ nígbà ọlọ́run ní ọ lò gbogbo bí àṣà àwọn ẹ̀yà súnà àwọn ẹ̀yà dáadáa sí àwọn ọlọ́run wọ́n sì wá á sì ṣe bí bàtà àríwọ̀n àwọn ọlọ́run. òòrò jẹ́rẹ́jẹ́ wọ́n bá wẹ̀ wọ́n ò rí sínú rẹ̀ fi sínú wọ́n sì ń pè mí yìí sì ń wò wọ́n èmi ọlọ́run wò wọ́n níwò pé ẹ ṣe yí báwọn láyé ẹ gbàgbọ́ lọ́lù kìámù. وأخرجت الأرض أثقالها. everybody ti ṣe báàrí ẹ ló ṣe báàrí wọn níwọ̀n kí ló kó dání. mo ní ilẹ̀ ní express ilẹ̀ tí mo ní about 100 ní táwọn ọmọ tá ń tàkúta bí wọ́n bá yanu kanu sáré táwọn ìdí bá gbá ọmú. olòṣì lólówó táwọn ìdí ọ̀sàdúrà fún bàtà gbénu sáré olòṣì olówó kílókíló fowó sí tọ̀ jẹ́ tọ́da sí àárẹ̀ kó pé wọ́n bọ tòlótòló kí wọ́n fi yọ̀ sí àti ayú kí wọ́n ní kó jòkó ti kọjá nǹkan ẹ̀ tán fún mi sí. àwa gbé ọ sínú rẹ̀ ilẹ̀ wá gbé ìwo ni a ní rédèrèdè tẹ́ ẹ gbé wáyé. dábàá ń sá ọmọ ànábì Ádámà gbogbo dání wọn kò ṣe sí gbẹ̀yìn ni mo ti rí bàdá kò mọ̀ pé wọ́n ló pè mí. وأخرجت الأرض أثقالها. ọmọ ìyá mi tó forí pàdé wa ó ti lọ láti bí gọ́ọ̀mù ó ti lọ tọ ọlọ́run bá ń sórí ẹ̀ fún. Amina. ọlọ́run bá ń sórí ẹ̀ fún. Amina. ọba tó fi yọsọ́hùn rẹ̀ lápò ọlọ́mọdé ohun ọmọ náà fọ́. Amina. ó ní ládàbí púpọ̀
ó ní àràbí púpọ̀ orin kan tí mo máa gbé ọkọ fún mi láyé ní ọkọ tí mo láti bí ogún ọdún àti kankan èèpo tí mo nídìí lọ́dọ̀ rẹ̀ láyé. وأخرجت الأرض أثقالها. àwọn àbọ̀ oníwàásí tí wọ́n jẹ́ tó lọ́wọ́ ilẹ̀ alọ́yá ẹja di àsìkò tó. وأخرجت الأرض أثقالها. gbogbo àwọn níbò tó gbébi tí wọn ó jòkó ọ̀tọ̀ ni àwọn wa ní VIP àsìkò sí VIP ló sáré la ilaha illa yẹyẹ yìí ẹ̀yin ọlọ́lá ẹ̀ ní VIP ní sáré tí Buhari Musa tí ò ní kankan yẹ wọ̀ iná gómìnà wọ̀. وقال الإنسان ما لها. ìgbà gbogbo ẹ̀ bá wá rí ìrora wọn tó di gidigidi. وقال الإنسان ما لها afáyé gbà mí àwọn tó ká máyé jọ̀nà máa gbé kí láadé ìwúlẹ̀ adé gbogbo lé ní wò yìí ibi tóun náà dúró sí ni ọkàn tó ṣe wò yìí òun ló tún parí. وقال الإنسان ما لها. وقال الإنسان ما لها. وقال الإنسان ما لها. àwọn èèyàn máa gbé kí ló dé àwọn tó bá ká máyé torí pé gbogbo wa yíyan kò lè ká wa mọ́. láti lọ rí tèdè yìí kọjá máa lọ bẹ́ẹ̀ kò lè ká wa mọ́. àwọn sẹ́ńtúrì kan bọ̀ àwọn ní ọ̀ka mọ́. àti lálàsì lẹ́lẹ̀ ọ̀hún abalẹ̀lẹ̀ náà jẹ́ ayé wa sì níbà. o lè fowó ra dókítọ̀ wàláyé owó rẹ̀ ò lè ra àlàáfíà mo bínú ẹ rí. kí ni mo jí nígbà tó ń wá gbogbo wa láàmú wọ bó ti lọ tó ń bọ̀ òun ọmọlúwàbí ó làwọn tó wọ́n ti fún lówó lòun wo ó ní bí bá ti ju kéyìn lẹ́pẹ́ ó ní wọ́n tún bá ní. wọ́n fún wọn wẹ́rẹ́wẹ́rẹ́ ọ̀rọ̀ máa fún wọn wẹ́rẹ́wẹ́rẹ́ ọlọ́jà yìnyín ọ̀dà o. àná tó fẹ́ jòkó ọmọbìnrin wo yìí tó rí tẹ́kìnì kan síbẹ̀ èmi sì jókòó ní ìsàkàlà ọ̀rẹ́ tẹ́tẹ́ kẹfẹ́ sí. وقال الإنسان ما لها. bàbá wa gba bàbá wa lórí ẹkú kalẹ̀. ọmọ akóyì bá bàbá rẹ̀ nínú ilé mi ọmọ akó àgbákò wa bá bàbá tiẹ̀ bí wọ́n ti kọ́ bùsí lọ́wọ́ ni bí bàbá bá wá ń gbé ìwọ náà wọ́n tún wá mú ìgbàlẹ̀ báàmì ẹ̀yìn lè jẹ́ màsùkúnù ọjọ́ ọdún mẹ́rin náà lọ. ẹ̀mí lẹ́nu ikú ọmọ ọjọ́ ọdún mẹ́rin lọ wá jẹ́ yunifásitì ọjọ́ ọdún mẹ́rin náà lọ bá àwọn ẹ̀mọ́ sunkún mọ́. bàbá nìní òbúrú kó mú gíta fi tilẹ̀ kọ́dà léwèrè ó tiẹ̀ tó tí ò ní rán wọn fi ra torí wọ́n ti á ń kọ́ bọ̀wọ́ ọjọ́ ọdún mẹ́rin lọ ọlọ́mọdé abiru ọmọ báwọn. Àmín. ọlọ́mọdé àmọ́ lọ́ọ́ tó lẹ́nu ọ̀nà géètì pé lẹ́nu ọ̀nà géètì ẹ̀mọ́ pé àwọn náà gbóúnjẹ wá fún tiwa ni ọlọ́mọdé ó ṣẹlẹ̀ sí wa. آمين. وقال الإنسان ما لها. وقال الإنسان ما لها. èèyàn máa ké pẹ́rù ìwò rèé o èwo ló tún ṣẹlẹ̀ yìí o kí ni tún ṣẹlẹ̀ o kí ni ilẹ̀ ọmọ wa wí. يومئذ تحدث أخبارها. ọlọ́run níjọ́ náà ń bọ̀ níjọ́ tó ṣe pé ilẹ̀ ọmọ á dá wa lóhùn fúnra rẹ̀ tuhaddithu akhbaraha ilẹ̀ ọmọ á sì làbárí ara rẹ̀ fún wa ẹ̀yin tẹ́ ń pé kí ló dé kí ni wàá wí. بأن ربك أوحى لها. ilẹ̀ ọmọ àgbẹ̀ ẹ̀ kàn pé kí ló dé ni àṣẹ tọ́lọ́mọ bàbí pa mí ní Musa ni ó ní da gbogbo ẹ̀rú yányá ó ní fọ́ gbogbo ẹ̀ lójú bọ̀
wọ́n jẹ́ ti ń lò bọ̀ ni ìtọ́dá ẹ̀rì Emmanuel ìtí ọ̀dà ẹ̀rì Emmanuel ẹlẹ́mí mọ́kànlọ́ ọ̀ya ẹnu ẹ̀ ó tọ́ abẹ́rẹ́ sí fá ọ̀pọ̀lọ́ sì fi dákẹ́ wọ́n wá lé mi òun sárọ́bì nù sárọ́bì nìyí ọ̀nà tó bá gbẹ̀mí ẹ̀dá bíi tiẹ̀ ẹlẹ́mí ní àkọ́dá kọ́ ọmọ lọ́ba yìí ká má sá ẹ̀ kárò ọ̀ dáadáa ni ẹ̀rọ ọ̀rọ̀ àkọ́kọ́ gidi wá tó gbèrè sẹ́ àwọn ọ̀rọ̀ àkọ́kọ́ ní ẹ̀dẹ́ ó kébẹ̀ ẹ̀ ní kó dérí gbòdò ọ̀ya abẹ́rẹ́ ní pákẹ́tì mẹ́rin ẹ̀ máa tì í bọ̀ ọ̀kan ṣe ọgbà tó kù díẹ̀ tẹ́lẹ̀ ọ̀bọ̀ ọlọ́run mi ti ń dùn ní ìrora ní ọ̀pá ìwọ náà. bí anna rabbaka awhala. ẹni asọ́rọ́ bí mú kèrè ògbó náà mẹ́ta ọmọ ọba lùlọ́gbà. bí anna rabbaka awhala. sárọ́ bínú àbí afábí. ase kankan tó ọlọ́mọ kí ẹ wá jókòó tí nìyí látàrọ ẹ wí dáadáa bẹ́ẹ̀ bá wà yẹn tí wọ́n tún wá lọ bí ẹgbẹ́ kan nídìí ọ̀gẹ̀dẹ̀ eré ẹ̀ yí nù àní ẹ̀hún náà tún bẹ́ẹ̀ nú ẹgbẹ́ ìdí ọ̀gẹ̀dẹ̀ lóru làwọn ń ṣe ó ń ṣe eré nu ẹgbẹ́ kan tó dùn tó lè yìí ẹ̀fọ́ mọ́lẹ̀ lé ẹfọkọọlẹ nlé ẹlòmíín bọ ọmọkọ ẹ dání ẹlòmíín bọ òkú ìyàwó ẹ dání ẹlòmíín bọ ìyàwó ẹ bẹ nlé ẹlẹkùn ìyẹn jókòó sí látàná kò tún wá lò ní kíní kan tó tún lọ sí ilé lẹ́yìn Ọlọ́run gbogbo tí ń ba sí Ọlọ́run tó ṣe jẹ. bí anna rabbaka awhala. mùsùlùmí à ń sọ fún yín nù pé kò sí kankan mọ́ lẹ́yìn Ọlọ́run. mùsùlùmí à ń sọ fún yín nù pé kò sí ní tá a jókòó ti bí ẹ bá sọ lọ́wọ́. mùsùlùmí à ń sọ fún yín nù pé kò sí ní tẹ̀lé sí àfikẹ́ mọ́ fẹ́ náà. lùsbìl ilahi wàlá tẹlùsibì siwahu. súnmọ́ ìdí ẹ̀. lùsbìl ilahi wàlá tẹlùsibì siwahu. mawla zabil malikil jalil kafa'u. lùsbìl ilahi wàlá tẹlùsibì siwahu. wọ́n bá fẹ́ káyé rẹ̀ ọ́ dáa jókòó tọ́lọ́run lọ́rùn báyìí wọ́n tún jókòó ti kankan mímọ́. àáfàá súnà kí ni jẹ́ bẹ́ẹ̀ àwọn bàbá wọn yẹn ní jẹ́ bẹ́ẹ̀ àwọn bàbá yìí wọ́n bá Kùránì mú pẹ̀lú ọwọ́ ọ̀tún wọ́n sì mú àdíìsì àdé Muhammad sallallahu alaihi wasallam. wọ́n sì mú dání pẹ̀lú ọwọ́ òsì kí wọ́n tún fẹ́ fọwọ́ sí mọ́. lùsbìl ilahi wàlá tẹlùsibì siwahu. mawla zabil malikil jalil kafa'u. ẹni wọn lọ́wọ́ tó wí nǹkan mi ò tó ń bọ̀ bá mọ lọ́wọ́ ọba tó dá ọtọ̀ ọba máa bẹ̀ tó sọ́ra rẹ̀ nù tó wá nígbà náà ọ̀dọ̀ wà bọ́lọ́sàn yìí lọ́nlọ́ kí ni pákó lásán tí wọ́n gbéra ní wọ́n sì wọ́n aṣọ ẹ̀sìn ké fún wọ́n tún kẹ́ fìlà fún kí ni olùsí tó ń gbé dání nì bàbá tó ń wá kékeré kan bẹ̀kẹ́ bẹ́yìn ọba wa gọ̀ wọ́n á ní ìtọ́ ọba wa ọ̀sán yìí lóhùn ń gbọ́ bàbá mi jẹ́ orí gbogbo ẹ̀ tán bàbá mi náà ní dáwọ́ ó ní kọ́ lọ́ọ́ mẹ́ran wá ẹ wò lè. tabaraka man ta'ala fi ulahu. wọ́n sì gbọ́n wọn ò ní jáde sí i dáadáa nínú yàrá kaba yìí wọ́n lọ jòkó sí wọ́n á gbé kinní òdàdé báyìí kẹ́ ẹ má bàa mọ̀ kí àwọn ni wọ́n ń dún níbà. ó ní kọ́ ọba wa ní olú ti yanjú ó ní kọ́ lọ́ọ́ ní ẹran tó lágbára ní gbogbo wa wọ́n jẹ ẹran àyà wọn nípa. tabaraka man ta'ala fi ulahu. gbogbo ẹni tí ọba sí náà yóò sì ti ń tọ́ ládàá kí lè àkẹ́mí jọ mo ti bá yèmí wá pẹ̀lú wọn ní bàbá kan gbóná kí ni tèmi pẹ̀lú kó gbóná níbo gbóná wọlọ́mọ. yakulu li'abdi itlubni tajidni. àbáwá
awal ọlọ́run ti sọ bẹ́rù ẹ̀ tó dá àwa nù. ìbàtí lùmú ní tàyédì èmi ni wá. ẹ̀yin ìjọ mùsùlùmá èmi ọlọ́run èmi ni ẹ wá. fàtìlùmú ní tàyédì ní. àjẹ́ ti bẹ̀ nínú yìí ẹ dákun ẹ mà jíṣẹ́ rẹ̀ àtibọ̀tán ń bọ̀. fàtìlùmú ní tàyédì ní. èmi ń ṣe wá sí fún yín ni o ẹ dákun ọgọ́rọ̀ mbẹ̀ yẹn mọ̀jẹ̀ ti di mú mi. ana al-jabbaru khalaqul baraya. àdáyé mọ̀ fọlọ́ mbẹ̀ yìí ojú sí ọlọ́run fún yín ni. ana al-qahharu fàtìlùmú ní tàyédì ní. wọ́n burú wọ́n tán àwọn tí mo yẹ sáré jà wọ́n bẹ láàrin wa ní mo yẹ sáré jà ẹ bá bẹ̀ wọ́n bẹ̀ táwa náà nílùú ẹ̀ irọ́ wọn bá wọ́n wá fi ilẹ̀ bí ọdún kan wọ́n máa wòran nígbà báyà wọ́n máa sọ fọ́kẹ́ mami àníbi máa ń wòyàn lọ́ọ̀kan ọ̀tọ̀ ní tí ì rí wọ́n dénú wọ́n náà yìí nù ọlọ́. ana al-jabbaru khalaqul baraya. àti abọ́sí bẹ́ẹ̀ nu wọn bọ́ọ̀bá ti ń bọ́ balabala ó gbóhùn náà lójú ọ̀nà tí mo sì yẹ ń báyìí àyọ̀ká padà ọmọ mi ni padà ó sì ọmọ mi ni fèrè yìí ó dúró tọ́ mẹ́nu. ana al-jabbaru. òbí sì mi hàn mẹ́lẹ́ mọ̀ ọmọ kọ́lé owó ọmọ ara mọ́tò ọlọ́ọ̀ ti sẹ́nu agbègbè lódù. ọlọ́mọ yìí láàrin wa ọlọ́run náà lọ́wọ́ bí ó ti ṣe yìí. ana al-jabbaru khalaqul baraya. èmi ọlọ́run tó yẹ pé kò sódù ẹ̀ àfẹ́mi láti rí bẹ́ẹ̀ láàrin wa yìí kò sí olúwa rẹ̀ àfẹ́mi la yusalu amma yaf'alu wa hum yusalun. kọ̀sẹ̀ntì òbí mi ara ti bá dá àmọ́ wà hum yusaluna ń bí gbogbo yìí ń bí àfa ń bí ọmọge ẹ̀yin tẹ́ ẹ̀ dá sàgbé jọ́ máa lọ jọ́ tọ́lọ̀ bá máa dájọ́ àfa kì í ṣe jọ́ ọmọge náà eré ẹ̀ lọ́dà ni. ana al-jabbaru khalaqul baraya. nígbà àjẹ́ tó máa rí bẹ́ẹ̀ tí máa wò mí jáde jáde wọn ni pé àfọwọ́ rẹ musa ni èmi náà wò pé àfa Muhammad làwọn ẹ̀ ni alọ́ sọ pé òní sojú ọmọ akéwù. àwọn màláíkà wọ́n máa ju upper court sí àfa mi bọ̀ ọmọ akéwù ló gbé nǹkan dé eré àfa àwọn ọlọ́jà bọ́ọ̀lì pẹ̀lú iṣẹ́ bútí lọ́wọ́ àfa mi ìta àfa mi lẹ́rí ebi ta mi lẹ́rí ṣe é mọ́ kọ́kọ́ mi ní lọ́ọ̀lì kí á mọ̀ lọ́wọ́ fọ gbogbo ẹ̀. ana al-jabbaru khalaqul baraya. èmi ọba jẹpájẹpá ọba jẹpájẹpá alákùnrin baraya lórí gbogbo ẹ̀dá mi tí mo dá wọ́n dá àwọn ọba àlù fúnra ní ìgbẹ́ ẹ̀kọ́ ọ̀fọ̀ baálẹ̀ mo ṣe ní abúlé mọ́ mu yìí pé kò wọ́n kírun mọ́ ẹ̀yẹ lómi gbogbo ẹ̀yin mọ́ máa sámú ẹ̀yin mọ́ máa sámú rédèrèdè ẹ̀ lọ́ọ́ jí gbogbo ẹ̀ lẹ́ẹ̀ fèsì ọ̀rọ̀ mọ́ ẹ̀ máa kírun bó ti yẹ ká kí àdáni rẹ ìwíkú lòun náà ń wí azamuri ọwọ amúhèrè màómárùwá ọlọgbà ọ̀rọ̀ kíni à ń ké fún wọn àṣegbà tá a dé bẹ àdáni mọ kọ́kọ́ ní èsì ká mọ. ìyáyà salati ìyáyà balati ọlọ́run ní sọ fún mi pé kò ní yẹ yín. ana al-jabbaru khalaqul baraya. ẹ má bàa sìlámù jẹ tá ń là sámú ká sámú òun yóò wòrò tí òwú tiẹ̀ tán tó sì ká mọ̀ tán kálukú bẹ̀rẹ̀ ẹ̀rù ó ké fati ànábì dáadáa ní mọ̀ mú òsì ni. alhamdulilayi alamina 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 wa sama wa tọ́ríkì Allahu akbar wákẹ́lẹ́ kejì lókè bá jẹ́ àyókò bẹ̀rẹ̀ dáadáa. alhamdulilayi rabbil alamin aramada aloyin yaasi ọlọ́run ni mo sì yà ọ́ pàápàá kí á mọ̀ náà. ana al-jabbaru khalaqul baraya.
bí wọn ẹ lọ Mákà ẹ lọ kí n gbogbo ẹ̀yin tẹ́ tí lọ Mákà wọ̀ láyé ẹ lọ. nígbà náà lẹ́tọ̀ mọ̀ pé àfọ̀bàrí musa ṣe tí wíìlì tí fi gbé àwọn ìmọ̀ọ́mù aláṣàmúlẹ̀ dìde ẹ bá bẹ̀. lápèjúwe ń bolo jìnnà tán látàkóbọ̀ táwa ti ń bọ̀ ni kéèyàn gbéra ń bẹ̀ kọ́ wá ṣe pé ọ̀rọ̀ mùsùlùmí ní ìní bẹ́tìlẹ̀ àtìkì wa haram ẹ wá ń bọ̀ wá kírun ní ẹ ti wá gbọ́ tí làdáni ti bẹ̀rẹ̀ ẹrú pípé láti àbò ẹ sì máa bọ̀ ní mo búra pẹ̀lú Ọlọ́run tó dá mi tí ọ̀pá mi ẹ dé àyín ẹ ṣàlùwàlá ẹ sì baraka lákọ̀ọ́kọ́ èmi mo sọ bẹ́ẹ̀ fún yín èyí pé wàá sàmáyì wàá dárí kí àti pàmpọ̀ látòkò náà gangan mo ti sálámà ọ̀run tán àwọn kan sì lọ kírun ru eléyìí ẹ̀yin kan náà ń bẹ ẹ̀ ń ṣera yín nítorí bẹ́ẹ̀ kan ní lọ́dún ẹ̀ wá sí rédèrèdè nú ẹ̀ ìjẹun ìmúmi nìkan kọ́ láwẹ̀ àwọn bàbá wọn bá lóru wọn ní ìjẹ ìmú nìkan kọ́ láwẹ̀ ìbẹ̀rù ọlọ́wọ́ bá rẹ̀ nú àwẹ̀ ìjọ fetí gbà ìjọ fojú gbà ìwọ́tọ̀ ọlọ́run gbàwẹ̀ tọ́wọ́ ọmú bẹ́ẹ̀ ọlọ́run bò ní nǹkan díẹ̀ ọwọ́ asọ̀káwájú ẹ̀ ìwọ́tọ̀ ọlọ́run gbàwẹ̀ nù ọ́ mẹ́bẹ̀ẹ́pẹ́ wá sí wáàsí fún ọ nínú Ramadana òwò bẹ́pẹ́ mọ̀ wọ́n lọ́wọ́ ọmọ wa ń gbé kí ló dé ibẹ̀ lẹ́gbẹ̀ẹ́ àwẹ̀ olùsí tí wọ́n á dáhùn pẹ̀lú tí ọ̀dà yìí tọ́ ẹ kó pé àṣàfihàn làwọn ọmọ èyí tó lọ dì í pọ̀ nínú Ramadana ọ̀ya lọ́ọ́ tẹ̀ ẹ̀ bá kọ́ ọmọ pé tiẹ̀ bá ọ. ojú nìkan kọ́ náà gbogbo ẹ̀rọ àmọ́ ìjẹ́ ìmú mi kọ́ àfìyàwó wálẹ̀ bó ti dáa tó a sì ń wò bí ìyàwó wa ti dáa tó yẹ pé kò sígbà tá a lè fọwọ́ kàn nínú Ramadana tó bẹ́ẹ̀ kí ló fà ìbẹ̀rù Ọlọ́run bàbá tẹ̀lé mọ́ ìyàwó méjèèjì tá a gbẹ́nu ara wa tá a bọ́ ta tá a wá gbé àwọn yìí ṣe tí a fún yàrá lónìí ta ló mọ̀ ń dá sí àwọn olùsìnkú bẹ́ẹ̀ yà ní sinmi ọgbà rẹ̀ ara wa sì ni wọn mùsùlùmí ni wọn máa gbọ́ bọ̀dá Nájímù bọ̀dá Sàráfà bọ̀dá Razaki wọn bẹ láàrin wa ní wọn gbà kankan tọ́wọ́ tó gbọ́ sọ̀rọ̀ pé alágbàgbà ògógóró kù tì í ni. analqaharu fatlubni tajidni. ẹ lákùn jàmá ọlọ́run lè bẹ̀rẹ̀ láforíjì fatlubni tajidni ọba tó dá lọ́rùn ó lè mi lọ́ba aláforíjì gbogbo tó ti bá bọ̀ láti bí 40 ọdún ni tó bá sunkún sí mi lọ́rùn tó ọ̀rá ti pé yé kó o ní ti síwájú ọlọ́run ọwọ́ amútẹ̀sùbà astagfirullah astagfirullah ọ̀wá jẹ́ ọjà mọ́ èmi lọ bẹ́ẹ̀ ọ̀rán tí ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ṣẹ̀ yìí ọlọ́run ni mo sì mójú kúrò. analhannanu arzuqukil hayy. أنا الوهاب فاطلبني تجدني في سجودك لي قريبا أنا الموجود فاطلبني تجدني èmi lọ́ba tí ń bẹ èmi ni ẹ máa wá. وإن رمت سوايا فلم تجدني èmi lọ́ba tí ń bẹ èmi ni ẹ máa wá kúsánì owó rẹ kò lè ṣe nǹkan kan bọ́ọ̀bá ló lè ṣe nǹkan kan bọ́ọ̀bá láyà gbé ká tó kúsánì wá oní àlà lódò bẹ́ẹ̀ kúsánì ọ̀sẹ̀ pé kọ́ mọ́ dùn ọ́ ọlọ́run nìkan ni gbogbo bẹ́rẹ̀ tẹ̀ sí ẹ̀kan bara jẹ́ lásán kọ̀ọ̀nà kù bẹ́rẹ̀ yọ kàn sí lára Buhari Musa kò tí wáyé èmi ò lè gbára dúró fún bíléèdì tuntun kí ni wáá kì ó tiẹ̀ tó ìkàlẹ̀ lómi mi máa ń sìn ó fi kán bẹ́rẹ̀ òní sàn kí ló ń wáá kì. تجدني في سجودك لي قريبا. àbá àwọn ẹ máa gbọ́ onítẹ̀jídìní orí mi ọlọ́run. في سجودك لي قريبا. ẹni o ti fẹ́rí kan lẹ́nìí ẹjọ́ tó bá wù ọ́ rò fọlọ́run ọlọ́run ní gbọ́ gbà.
òun ni mọ́mú mi fi pẹ́ lórí ìfèrí kalẹ̀ tẹ́bọ̀ gbé ń ṣàdúrà ni ibi ìfèrí kalẹ̀ rẹ̀ ó rí mi ọlọ́run. ilá ma'anaka fatilumuni tajidni. lójú ọ̀rẹ́ bọ́lọ̀ ebi tí mo dá arọ ẹbí mi yìí ṣe tí mi ṣe lárọ ọ̀sẹ̀ ní lè mọ̀ díẹ̀ mo sì ní wọ́n bí wọn afọ́jú ni wọ́n bí ṣe mo wá sí kàní àbọ̀sàbú tani ọ̀sọ̀ kò sólù ẹ̀ mo sì ní wọ́n bí wọn mo ní wọ́n bí lódì ọmọ ọwọ́ kínkínní abiyamọ ọlọ́run jẹ wọn mọ́. ilá ìyá rẹ̀ ń wò ọmọ yìí kí baba sukura ẹ̀yin dà ó dàbí kọ́ ọmọ wa yóò gbọ́rọ̀ àwọn tó ń gbé mọ́mọ́ tọ̀tọ̀ kúrò sọ́mọ mi wọn ò lè gbọ́rọ̀ ó ní ẹ̀yìn pàtẹ́wọ́ wọn pápápá ọmọ tí ń wò ní ẹ̀rí pé ọmọ tó bá gbọ́rọ̀ yóò wò pété pàtẹ́wọ́ kò gbọ́ kankan òdì ni wọ́n bí kálí wàá lè sọ kí ló dé tí mi ṣe lòdì èmi èyí ṣe kà. ebi ezi seka ẹni mo kù lójú mẹ́ta ojú mẹ́ta ìbẹ bó ti wà yìí àwa fi kàn sí láàrin tani òbí mi kí mo ṣe ṣe bẹ́ẹ̀ ìsìn bẹnu ayé ìsáyé lọ́wọ́ yìí tani òbí mi máa sin lọ́hùn kọ̀ sára tí ò lè fi ọ́ dá gbogbo ẹjọ́ bá kírun tọ́jà mùsùlùmí tó nílànà ní kankan tí ò jẹ́ òkì ó lè bá ọlọ́run dáadáa àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ tún ẹrù ayọ̀rún ni ìrún náà ló kí yìí. Ké Kùránì inú àwẹ̀ báyìí mọ́sálásí mi ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí náà yọ stéèjì ẹ̀rì àwọn kan bẹ́ẹ̀ tó ń ké Kùránì àwọn afá bẹ́ẹ̀ tó ń ké Kùránì kọ́dà àwọn obìnrin bẹ́ẹ̀ tó ń ké Kùránì kí ló wá dé tí wò ó ké olùsèwà mọ́ ní kankan kọ́ àfikójú òkú kọ́ máa gbé wàhálà ọlọ́run wàhálà náà ni wàhálà ọmọ bá ọ náà ni. ìyá jam'iyyata nuril haqqi. gbogbo ẹ̀ jam'iyyatu nuril haqq. qabla su'alikum man huwa al-muslimu. ṣáájú béèrè tẹ́ bí mi pé ta ni ẹni tí ń jẹ́ mùsùlùmí. lil walidi huquqan ala al-waladi. ọmọ ní ìwọ̀ tí ó gbà lọ́dọ̀ bàbá yìí ọmọ tẹ̀rí tàbí ó ní ìwọ̀ tí ó gbà lọ́dọ̀ bàbá rẹ̀. Turabitu liwalidu liwalada. Ìwọ bàbá ọmọ tọ́jú ọmọ rẹ dáadáa nínú àwọn òwò tí ó gbà lọ́wọ́ rẹ nù tọ́jú ẹ̀ gidi ọba tọ́jú ẹ̀ yóò mọ tẹ̀lé àwọn olóṣèlú yóò mọ yọ àdá yóò mọ sí gbẹ́rẹ́ yóò mọ wálùwọ́ yóò mọ wálùwọ́ yóò mọ wálùkì yóò mọ wálùpa nígbà tó kọ́ lẹ́kọ̀ọ́ kí ló kébé pẹ̀lú àlùwọ́ ọ̀dìsì nígbà àwọn olè já nígbà gbọ́dọ̀ ẹ̀ bá fọ́ kó pa tí pátákì jẹ́ gbádá tí mo rò lu ẹ̀pọ̀ ní tí mo wá ṣe láyé kù lọ́kàn mi àmọ́ bẹ́ẹ̀ bá kọ́lé kọ́ ọmọ yẹn ó yàrá nǹkan bá. Ala aniwa ila adabil faidati. ọmọ rẹ kọ́ lẹ́kọ̀ọ́ ìwọ̀ tí ó gbà lọ́wọ́ rẹ nìyẹn ọkọ̀ ọmọ yẹn lẹ́kọ̀ọ́ gbogbo onírànrẹ̀ ẹ̀kọ́ tọ́jà nfààní ẹ̀kọ́. Hatta yabulugu ila arba'ina sanata. ẹ máa tọ́ ọmọ yẹn bẹ́ẹ̀ ẹ máa tọ́jú ẹ̀ títí ọlọ́run kẹ́ tó yẹ wọ́n lọ́rọ̀ rẹ̀ ó dùgbà tó bá dọ̀bọ̀ 40 ọdún ẹ̀yin ìyá wa ọlọ́run ó jẹ wọn ọmọdọ́jọ́ alẹ́. Amina. bọ́ọ̀lù àwọn ìyá wọ̀nyí wọ́n tún kọjá 40 wọ́n sì wá fáwọn eku ni bá àwọn lé wọn ò ní sùn. ní wọ́n padà jẹ́ ìlú ọ̀sùn wa ní mo sùn ìrà kan bí bó o bá tún wá dé tó máa jáde mọ́ ìyá rẹ̀ tó fi ìgbà tó wọ́n á jọ méje ni tí ọjọ́ méje ni ẹ wò gan ọlọ́ba akẹ́yà bí wàá fèrè jì. Àmín. ọtẹ́gbọ́jọ máa ń fẹ́ tàbí lọ́dọ̀ àwọn yòókù ọ̀tá àti ìbàjẹ́ lọ́hùn yóò wá dúró faranda yóò máa ga rùn. gbogbo ẹ̀tọ́ wa ni wọ́n máa gbé wo ìyá rẹ̀ ní yọrù nígbà ìwọ ní retí. nígbà wá ní wọ́n máa lọ lé nígbà wọn náà ní retí atẹ́gùn ìwọ̀n bá retí mi. ẹ lọ́kọ̀ ìwọlé lọ wọ́n sì máa fẹ́ sí yín lójú ní àwọn àlébìlẹ̀ retí. tí wọ́n á jọ méje ẹ máa wò mí tí wọ́n wọlé lọ yóò máa fẹ́ mi náà lé sí. òkùnkùn máa ń kankan wọ́n ní ètò máa kankan báyìí
yóò tó àwọn òbí sọ̀rọ̀ máa ń kẹ́ wọn ní. wọ́n bẹ gẹ̀rú. kò lè yí ọ. lọ́ba kẹ́yà mi. amina. walili waladi huquqa alali walidi. ọmọ tá a bí wọn ní ìwọ tí wọn gbà lọ́wọ́ wa ìwọ tí wọn gbà ní ká tọ́jú ẹ títọ́jú tí bàbá wa bá lolú tọ́jú rẹ ló fi yàgbé tó yà wọn. bí bàbá tọ́jú rẹ nínú kọ́mọ lọ́jọ́ bá wọn sáyé ní oṣù wa. àgbẹ̀gẹ́ lọ ní gbòòrò pé ta ló ń mi ìdíkìtì ìwọ lọ́kọ̀ bọ́ wájú lọ́kọ̀ sí báyìí. walili waladi huquqa alali walidi. àwọn ọmọ wa ní ìwọ tí wọn bá lọ́dọ̀ wa tá a bá fún wọn wọn ò sì ní wọn ò ní sẹ̀sán rí fún wa wọn bá dọ̀jú alẹ́ àfi ká tọ́jú wọn. ẹ o wọn ti sùn bàbá wọn bá lólúràn yìí títọ́jú wọn ni títọ́jú tí bàbá wọn bá lólú tọ́jú wọn ni wọ́n ń sùn bàbá yìí rán yìí nísìnyí wọ́n jù sáà níbi ọba ni títọ́jú ni wọn bá tọ́jú wọn táwọn ti yà lọ ibi tí wọ́n yà lọ kálukú kiri ló tiẹ̀ lọ tọ́ka ń ṣe lérí méjìló tí wọ́n bọ òun náà ní oko tó wà tọ́ka ń gbé egun mọ́sùnmọ́ mi òru lòun jáde owó ti rojú afẹ́ dáàbò bo bàbá àmọ́ bàbá tọ́ wọn sọ́nà tí wọ́n ti mọ̀ pé bàbá ẹni ẹ tọ́jú ọmọ yìí. walili waladi huquqa alali walidi ayabirra lahuma. bàbá náà ní ìwọ̀ tí ó gbà lórí ọmọ ìwọ ọmọ yìí ló fún bàbá rẹ níwọ̀ rẹ inú ìwọ̀ tí bàbá rẹ ó gbà ní kò sí dáadáa sí bàbá rẹ tọ́jú ẹ̀ dáadáa fún lóúnjẹ tó dáa wo bàtà tí ń bẹ́lẹ́sẹ̀ tiẹ̀ ìlú lọ́ra lọ́wọ́ wo bàtà tí ń bẹ́lẹ́sẹ̀ bàbá rẹ ìlú ni aṣọ tí wọ́n wọ̀ gíní ni ìlú lọ́ra irú aṣọ wo níbẹ̀ lọ́nà àwọn aláàjì ibi tó ti mọ̀ kó lè rà lè jẹun náà nù. wala yakun lahuma illa qawlan ma'rufa. èdè tó bá pè fún bàbá rẹ ọgbọ́dọ̀ pè ní rédèrèdè àfìdíre dáadáa báwọn sọ̀rọ̀ dáadáa bí ìyàwó rẹ bá tì ọ́ lù wọ́n dọ̀bálẹ̀ fún bàbá rẹ pé ẹ má bínú bá mi ọlọ́kùn má bínú mo ti bá wínú ilé. wala ọbẹ̀ lẹ́lòmí yẹ kọ̀dá yẹ màmá kì í ṣe kóhun náà kọ́ ó ti jọ bẹ́ẹ̀ ni wọ́n ṣe ẹja kírókà fún ìyàwó pé tí bá wí náà lọ́mọ gbọ́ ẹja kókó ònúlé yìí káfà àwọn aláàjì ilẹ̀ tí ó sì sẹ́lómi pẹ̀lú aláàjì àfọ̀hún àgbàtọ́wọ́ ọmọkùnrin ní kó ònúlé ẹ bá wá gbé ẹ bá pàdé ẹ lójú ọ̀nà pé èé ṣe ó ti fà àwọn aláàjì á ní àbí tí n bá délé tí n bá béèrè lọ́wọ́ ṣùgbà yéè ẹ̀wù tí ọbẹ̀ dé bí ìjẹkújẹ ọbẹ̀. wala yasta'zi'u bihima. ìwọ ọmọ tó fẹ́ sórí rẹ tó fẹ́ lálẹ́ ọgbọ́dọ̀ fi bàbá rẹ sí ẹ̀yẹ ọgbọ́dọ̀ fi ìyá rẹ sí ẹ̀yẹ. wọn kò lè etí wọn gbọ́n bá farabalẹ̀ afa etí wọn gbọ́n bá jẹ tọmọ pé tọ́ da ni gbé fún wọn kí wọ́n jẹ. orí wàhálà tí wọ́n ṣe lórí rẹ ni ìyá mi ọ̀tá lẹ̀ tí bàbá rẹ fún nítorí kọ́mọ rẹ ó lè bẹ̀gbẹ́ mu kí ló fi san wọ́n lẹ́sàn. وقل عند مماتهما يا رب ارحمهما كما ربياني صغيرا. ọlọ́run bá wọn bá kú tán ṣàdúrà fún wọn kí ló mọ̀ wá wí ẹ̀yin gẹ́tẹ́ nígbà náà kò nídìí ká ṣàdúrà bíi sàárì òkú orúkọ ìgbádùn ẹ̀yin lẹ́ẹ̀ma kí ó ní àbọ̀dọ̀ ńlọ́mọ̀rọ̀ sọ ọ̀rọ̀ lọ́rùn sọ̀kalẹ̀ yìí ṣàdúrà fún wọn. كما ربياني صغيرا. kí ló wí. كما ربياني صغيرا. ṣàdúrà fún wọn kí wọn náà bá ń kẹ́ wọn bá ń gẹ̀ wọn báwọn náà ti ṣàánú mi tí wọ́n kẹ́ mi nígbà tí ń bẹ ń kéke ìyá rẹ ti mú kó kó lójú ọ̀nà fún ọ rí ìyá rẹ ti mú kúta kó lójú ọ̀nà fún ọ rí nígbà tí ń fà ọ lọ o ti bì sí ìyá rẹ láàrin ọ̀tọ̀ sí ìyá rẹ láàrin ọ̀dà àrùmọ́ ìyá rẹ lójú rí ìyá rẹ ti ń sáré torí tiẹ̀ rí ìwọ lọ ń sáré yìí sì ń rìflẹ́kìtì lára ìyá rẹ kí ló fi san wọ́n lẹ́sàn. أمي ما أقلا هي في
bọ imú rẹ̀ báyìí ọ̀fà fẹ̀ la ilaha illallah. ìyá rẹ̀. ọmọ máa àgìlá. ìyá rẹ̀ náà ni wọ́n ọ̀rẹ́ tí ẹ̀mọ́ ọjọ́ tó ti kú ọwọ́ à ń ṣe birthday ọwọ́ lọ káwọn kan wálé èyí tó lutí mẹ́fà èyí tó lutí méje nú àwọn ọkùnrin ẹ̀rùn hàn pẹ̀lú mukumu ẹlẹ́sẹ̀ birthday wọn á gbọ́ lọ́jọ́ òbí wọn á gbé máàlì àǹsí òun gbé ẹ má lọ wá tẹ bá wá àwọn màláíkà aláàánú ní àti ẹ̀ní wọ́bẹ̀ wọn àwọn màláíkà tó burú náà láwọn sí. ọmọ máa àgìlá. adétúmọ̀ bí. hiya fi àìní máa àhàlà. ọ̀rọ̀ ọmọ tó mọ yìí àwọn tó bí ní ọ̀yà jòkó ti bàbẹ́ bàbá mi nù. hiya fi àìní máa àhàlà. lọ́ọ̀dì mọ́wọ́ bí ìyá rẹ̀ ọ̀bá rí dùnú rẹ̀ tí bàbá rẹ̀ ọ̀bá rí dùnú rẹ̀ ó lè rí ìdùnnú ọmọ. ọmọ máa àgìlá. kí ló ń jẹ kí ni ìyá rẹ̀ jẹ bí ìyá rẹ̀ lérè. ọmọ máa àgìlá. kí ló ń ná kí ni ìyá rẹ̀ ń ná. irúlé wo ló ń gbé irúlé wo ni ìyá rẹ̀ ń gbé. ọkọ létà ìwà àtìyàwó lọlọ ó fi ìyá rẹ̀ lẹ̀ sí ní àlàpàdé ọwọ́ ló ọjẹ wọn mọ ọ̀nà ayọ̀ ló wọ̀n ní síbẹ̀. ó gbé ìyá rẹ̀ náà lọ́wọ́ lọ ni. ìtẹ̀ máa jẹ́ ń bẹ̀ ni ẹjọ́ máa jẹ́ kó o tún pàyàwó rẹ̀ láṣẹ ní mọ́tà kọ́dà kí gbogbo tá a bá ní mọ́mí ni ọkọ̀ ọmọ dáná fún ná kọ́dà kí n dé kó nítọ̀ ẹran tó kù lé o ti fi ro kàfáwọn alájà bá ń buga àdúlé mi sọ fún ọ. olùsìmí tó wá bínú ó sì lè gbígbó gbẹjà fáwọn alájà tani kó gbé fún. hiya fi àìní máa àhàlà. ìjọ tí a ní ń tọ́jú rẹ̀ nítorí kó o lè bá a sín ni. ìjọ tí wọ́n ń tọ́jú ẹ ní wọ́n ń tọ́jú ẹ torí kó lè bá a kó o sín ni. hiya fi qalbi la ansa. ó ní ìyá mi inú ọkàn mi lọ́wọ́ ìní gbàgbé rẹ̀ àfáàní sọ̀rọ̀ ni mo ló fi yá tiẹ̀ sínú ara rẹ̀ mo ló fi yá rẹ̀ sí. ana aridiha ana ahawaha. mo ló fi yá tiẹ̀ sí gbogbo wàhálà tó ṣe lórí rẹ̀ mo ló fi yá tiẹ̀ sí nínú ọkà ara rẹ̀ mo ló tọ́jú ẹ̀ sí. ibi ó ní. وللزوج حقوقا على زوجته. ọkọ ní ìwọ̀ tí ó fún ìyàwó ẹ̀ ìyàwó ní ìwọ̀ tí ó fọkọ ẹ̀. لأن زوج الخير torí pé ìyàwó rẹ̀ لا يدر زوجها. ìyàwó rẹ̀ ò ní ní ọkọ ẹ̀ la ntọ́lọ́ bá ní kọ́kọ́ rí orí fún yóò gbẹdọ̀ ọlọ́run mọ̀ kò yín náà sí rí. ولا يدربها. ọkọ rẹ̀ òun náà ń bẹ ọkọ rẹ̀ yóò tọ́jú ìyàwó ẹ̀ yóò mọ̀ sí dáadáa sí ìyàwó ẹ̀ kò sì ní ná ìyàwó ẹ̀. ولا يدرها وينفق عليها على قدر طاقته. yóò sì máa náwó fún ìyàwó ẹ̀ kò ní jẹ́ ahun yóò máa náwó fún ìyàwó ẹ̀ lórí bó bá ti ṣe lágbára ma. ويسكنها سكنا معروفا. ibi ó sì dáa ní òfìsí tí wọ́n jọ máa gbé. وللزوجة حقوقا على الزوج أن تكرمه وتعظيمه. ẹ wá wo ìyàwó ìwọ náà wá níwọ̀ tó fọkọ rẹ ọmọ pọ́n ọkọ rẹ lé ọmọ bàbàrà rẹ. وطاعة أمره. wọ́n ti àzímù ọmọ gbé tóbi ọmọ àbá bí kàkú bá ń sọ̀rọ̀ ọkọ wọ́n sọ tiẹ̀ dọ́gù torí káwọn ọmọ rẹ̀ lè ba lálùbáríkà. kí ló tó wí. فإذا قالت المرأة لزوجها. abọ́tàbárò ọ̀rọ̀bìnrin kan ti máa ń sọ fọ́kọ ẹ̀ pé. ما رأيت منك خيرا. ariwo kílẹ̀ ń
ebi 5,000 náà lẹ fún mi níjọ́ mo ti fẹ́ yín mo rò ó rè kárára yín níjọ́ tí obìnrin bá sọ bẹ́ẹ̀ fọkọ ẹ̀. Illa ahabatallahu amala. Ọlọ́run kò sí tí kò tẹ̀ àfi kí n bá ṣe obìnrin náà jẹ́ gbogbo àwẹ̀ tó bá wọn fọ̀ mọ́lẹ̀. Walau kana gbogbo sàárà tó ṣe wọn fọ̀ mọ́lẹ̀. gbogbo náà fi láàrin àrùn tó lóun yàn ìní wo bẹ̀ nítorí kọ́lá làṣẹ ọkọ ẹ̀ bá gbé níjọ́ bó ti fi ọkọ òru ìkànnà rẹ̀. tẹ́wọ́ ká yóò obìnrin kan pẹ́tẹ́ ìwé bẹ̀ ẹ̀ yà lọ tún bá fọlọ́n ẹ bá fi kọ́ làwọn ọmọ yẹn ọ̀dà. ìwọ lọkọ ìwọ ni wọn. wali sayyidi hukuka ala al-khadimi. ọmọ ọ̀dọ̀ níwọ̀ tí ó gbà lọ́dọ̀ ọ̀gá yìí gẹ́gẹ́ bó gánà ti níwọ̀ tí ó gbà lọ́dọ̀ ọmọ ṣe. awwala hubbu sayyidi. ìwọ ọmọ ṣe nítorí kọ́kọ́ ṣe pé lọ́ọ́ fẹ́ràn ọ̀gá rẹ̀ ìwọ ọmọ kéwú fẹ́ràn ọ̀gá rẹ̀ dáadáa fẹ́ràn àfa rẹ̀ dáadáa ẹ̀yin ọmọ kéwú tẹ̀tẹ̀ láwọn àfa wa ẹ̀ lísìn ẹ fẹ́ràn àfa yín àfa tọwọ́sọ yẹ́lò yẹ bá jalè kan náà àfa tọwọ́sọ yẹ́lò ti gbé sí àyè ẹ jókòó lẹ̀. ẹ̀yin ọmọ kéwú ẹ fẹ́ràn àwọn àfa yín ẹ fẹ́ràn àfa yín bọ̀ bá fẹ́ràn àfa rẹ ò lè dàrú barika bíi tiẹ̀. afdalu min al-khidma. èyí tó lọ́la jù nínú ká máa ṣe bọ̀ yìí síyàn. li'anna min al-khudamati al-amsi. ìnífẹ̀ẹ́ àfa rẹ ìnífẹ̀ẹ́ ọ̀gá rẹ ìnífẹ̀ẹ́ ọkọ rẹ ọlọ́lá jù kọ́ ọmọ kó n ṣe yìí dí ma. Allah. torí pé. li'anna min al-khudamati al-amsi qad saru ashqiyahu al-yawmi. ọkọ nínú àwọn tó ṣe bọ̀ yìí sàwọn èèyàn lánàá tó ṣe pé lónìí wọ́n di lérí ibù. fa in lam tajiduhu. yes. fanzuru iblisa. gẹ̀dẹ́ bí kan òun pé. akramakallah. bọ́ọ̀ bá rí kó rírú ẹ̀rí lọ́wọ́ ṣètánì ẹ̀wọ̀ ìgbà tí ṣètánì ti ń sin lọ́wọ́ bọ̀ ọlọ́run wò ràn pé kádàrá búdú níṣẹ́ pẹ̀lú lóyún màfúsì inú lọ́ọ̀hìn màfúsì ibẹ̀ ni kádàrá wà lágbájá yóò máa bá a bọ̀ ooo bọ̀ bá kú bí ogún ọdún tí èkó láyé yóò dé lérí ibù ibẹ̀ lọ́wọ́ lágbájá wáyé nù kò ní bímọ ibẹ̀ lọ́wọ́ ibẹ̀ lọ́wọ́. walil khadimi huquqan ala sayyidi. ọmọ ọ̀dọ̀ náà wá ní ìwọ̀ tí ó gbà lọ́dọ̀ ọ̀gá rẹ̀. yasbiru sayyidu ala al-khadimi. ìwọ ọ̀gá ibi tí ti sàdúrà náà lóde mu ìwọ ọ̀gá ṣe sùúrù lérí ọmọ ṣẹ́ rẹ̀ ṣe sùúrù lórí ọmọ ṣẹ́ rẹ̀. wàyádìí sayyidu al-khadimi bil khairi. ẹ̀rí ọ̀gá ó sì máa wá bẹ lóhùn fún ọmọ ṣẹ́ ẹ̀ yọ bẹ lóhùn yọ sàdúrà fún. kama sabara nabiyyu ala sahabi. ibi abalẹ̀ nù ìwọ ọ̀gá ṣe sùúrù lórí ọmọ ṣẹ́ rẹ̀ máa sàdúrà fún. gẹ́gẹ́ bá nẹ́bí ti ṣe sùúrù lérí àwọn sàhábà wọ́n ló ní sùúrù ẹ wo gbogbo àwọn sàhábà ni sùúrù là nẹ́bí ní ọ̀rá ìdẹ nìkan sallallahu alayhi wa sallam sùúrù ló ní ìyàwó rẹ tó ní jọ́ tó mo ti fẹ́ wà láyé kọ̀sẹ̀ mílíà à sùúrù ló ṣe sùúrù ló ṣe torí náà ọkọ alájà mo ṣe padà sọ́wọ́ àbí ọ̀wà ọkọ rẹ̀ dà gbogbo àwọn jàmọ́ rẹ̀ dà mọ́ kó wò.